àwọn èèyàn ò fẹ́ mọ̀ bóyá nǹkan ń ṣe ẹ́ o àbára òyà ṣe tí mo fẹ́ràn jù owó. Ọ̀bọ gọ́bọ gọ̀pẹ́ ọ̀bọ gọ́bọ tí ò bá náwó owó ò ní padà. Àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ mi, ẹ káàbọ̀ sí orí YouTube channel mi níbi tí màá ti máa fi àwọn fọ́nrán ní èdè Yorùbá lọ́lọ́kanjọ̀kan ránṣẹ́ sí yín tẹ́ ẹ ti máa wò wọ́n. Lónìí mo fẹ́ dáhùn àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí mo ti gbà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn tó ń wo àwọn fọ́nrán mi lórí àwọn ẹ̀rọ ayélujára. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ mi. Kí ni orúkọ mi? Orúkọ mi ni Yewande Babalola. Àwọn ènìyàn máa ń pè mí ní the big Wendy tàbí the energetic MC. Ṣùgbọ́n èwo ni mo fẹ́ràn jùlọ? Mo fẹ́ràn the energetic MC nítorí pé mo máa ń ṣe adarí ètò ní ọ̀pọ̀ ìgbà. A bí mi ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ẹ jẹ́ ká fi síbẹ̀. A bí mi ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó ti dáa. Mo ń gbé ní ìlú Ọ̀tún Èkìtì ní orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ tí mò ń ṣe, mo jẹ́ olùkọ́ èdè Yorùbá. A ní àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun tí wọ́n ń kọ́ èdè Yorùbá, tí wọ́n ń kọ́ bí wọ́n ṣe ń sọ, bí wọ́n ṣe ń kà àti bí wọ́n ṣe ń kọ èdè Yorùbá sílẹ̀. Mo tún jẹ́ ẹni tí ó ń darí ètò tí à ń pè ní MC. Kí ni mo tún ṣe o? Mo tún ń ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ ni mò ń ṣe ṣá. Mò ń tajà, mò ń kọ́ èdè Yorùbá, mò ń ṣe iṣẹ́ olùdarí ètò àti wípé mò ń ṣe iṣẹ́ ìdàgbàsókè ìlú tí à ń pè ní community development. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé mò ń kọ́ èdè Yorùbá tó túmọ̀ sí pé mò ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní òkè òkun ní èdè Yorùbá. Eléyìí mò ń ṣe ní abẹ́ Learn Yorùbá with Yewande tó wà lórí Facebook àti TikTok. Mo ti gba oríṣiríṣi ìbéèrè nípa pé báwo ni mo ṣe bẹ̀rẹ̀ Learn Yorùbá with Yewande. Nígbà tí mo ṣe tán, tí mo ṣe orílẹ̀-èdè wa yìí tán, tí mo dé, mo á rí i pé kí ni màá máa ṣe? Ṣé màá kàn máa jí màá máa sùn ni? Mi ò lè sọ pé ọgbọ́n mi ni náà, ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti oore ọ̀fẹ́ àwọn ènìyàn tó wà láyìíká mi, a bẹ̀rẹ̀ Learn Yorùbá with Yewande. Látìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ìsìn àti ní akẹ́kọ̀ọ́ 9 tó jẹ́ pé à ń kọ́ wọn. Kò ń ṣe pé à ń kọ́ wọn kọ̀ọ̀kan o, à ń kọ́ wọn ní ẹyọ kọ̀ọ̀kan tó túmọ̀ sí pé tí wọ́n bá ti ṣe tán láti ní ẹ̀kọ́ tiwọn, wọ́n ń kọ́ ẹ̀kọ́ yẹn ní ìgbà tó bá wù wọ́n, àgbo tó bá wù wọ́n, bóyá ní alẹ́ ni o àbí àárọ̀, à bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀kọ́ fún wọn. Inú mi dẹ̀ dùn púpọ̀ pé a ti rí oríṣiríṣi èsì láti ọ̀dọ̀ àwọn òbí àti àwọn fúnra wọn nítorí pé a ní àwọn àgbà àti ọmọdé. A dẹ̀ ti rí oríṣiríṣi èsì látọ̀dọ̀ wọn tó túmọ̀ sí pé èsì tó dáa gan ni o, tó sọ fún wa pé ẹ ń ṣe dáadáa o, ẹ ń ṣe eléyìí dáadáa. Lóòótọ́ microbiology ni mo ṣe nílé ẹ̀kọ́ gíga. I studied microbiology. Tó dẹ̀ máa ń ya àwọn ènìyàn lẹ́nu lọ́pọ̀ ìgbà pé báwo ló ṣe microbiology tó wá ń kọ́ èdè Yorùbá? Nǹkan tó lọ́n bá ti máa ṣe Ọlọ́run máa ṣe náà ni. Microbiology ni mo ṣe, ṣùgbọ́n mò ń kọ́ èdè Yorùbá. Mo dẹ̀ ní ìfẹ́ sí àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá. Mo nífẹ̀ẹ́ sí èdè, mo nífẹ̀ẹ́ sí oríṣiríṣi nǹkan oúnjẹ wa, àwọn nǹkan tó jọ mọ́ Yorùbá, tó jọ mọ́ àṣà gbígbé àṣà lárugẹ, ká máa lọ sí àwọn oríṣiríṣi ibi tó jọ mọ́ àṣà. Mo nífẹ̀ẹ́ wọn púpọ̀. Mo wá wò pé sísọ èdè Yorùbá yìí ò ṣòro, kíkọ́ èdè Yorùbá yìí ò ṣòro. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Bí mo ṣe bẹ̀rẹ̀ Learn Yorùbá with Yewande ni. Tá bá ń sọ̀rọ̀ nípa nǹkan tó jẹ́ ohun ìwúrí fún mi láti tẹ̀síwájú tàbí láti ṣe àwọn oríṣiríṣi nǹkan tí mò ń ṣe, màá ní lẹ́yìn Ọlọ́run, màá ní àwọn òbí mi àti àwọn ẹ̀gbọ́n àti àbúrò, nítorí pé kò sí nǹkan tí mo bá fẹ́ dáwọ́lé, wọ́n yí mi ká, wọ́n gbìyànjú láti ṣe kó lè yọrí sí dáadáa, kí n lè rí kíní yẹn ṣe dáadáa.
màá sọ pé àwọn òbí mi lẹ́yìn Ọlọ́run, nítorí pé Ọlọ́run náà lọ́pọ̀ ìgbà tó bá dà pé ó ti fẹ́ sún mi tàbí mi ò fẹ́ tẹ̀síwájú mọ́, tí má ti lè sọ pé Ọlọ́run báwo ni kí n ṣe ṣe, á kọ̀ wá láti inú ni. Tí bá ní lẹ́yìn Ọlọ́run, àwọn òbí mi àti àwọn ẹ̀gbọ́n àti àbúrò tó yí mi ká. Rárá, kò sígbà kan tí mo jókòó rò rí pé bí mo ṣe kúrú yìí tàbí bí mo ṣe rí yìí kò sí nǹkan tí mi ò lè ṣe. Kò sí, mi ò rò rí. Lóòótọ́ mo ti ráwọn èèyàn táwa mi ìgbà náà sọ pé bó ṣe rí o mà kúrú o kinní kan, ṣùgbọ́n kò jẹ́ àníyàn fún mi. Mi ò rò pé ara nǹkan tó yẹ kí n máa fojú sí, nítorí pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí bí mo ṣe ga tó ní bí mo ṣe rí yìí ò ní kí n má ṣe. Tá bá wo àwọn ènìyàn gan tó lówó jù, èèyàn kúkúrú ni wọ́n. Èèyàn kúkúrú. Tó bá ní kí n yàn nínú ìfẹ́ tàbí ẹ̀sìn, màá mú ìfẹ́, nítorí wípé tí a bá nífẹ̀ẹ́ ara wa, ó ṣeé ṣe kí a má máa rò pé ẹ̀sìn báyìí ni mò ń ṣe, ẹ̀sìn báyìí ni mò ń ṣe. Ìfẹ́ làkọ́kọ́, ìfẹ́ ló yẹ ká fi síwájú. Bí mo ṣe jẹ́yàn kan yìí, mo nígbàgbọ́ nínú ìfẹ́ ju bí mo ṣe nígbàgbọ́ nínú ẹ̀sìn lọ. Owó tàbí ìfẹ́, ẹ jọ̀ọ́ ẹ fún mi lówó, ẹ fún mi lówó náà, owó tó pọ̀ ẹ kó wá. Ẹranko tí mo fẹ́ràn jùlọ, ewúrẹ́, àbí? Tó lẹ́ranko tí mo fẹ́ràn jùlọ, ewúrẹ́ mo máa ń rí láyìíká mi. Mi ò fẹ́ràn ewúrẹ́, ṣùgbọ́n ẹja fi ewúrẹ́ síbẹ̀. Ẹran tàbí ẹja, màá mú ẹja. Torí nígbà tí mo wà kékeré gan, táwọn ẹ̀gbọ́n mi wọ́n sọ fún mi pé tó bá ń jẹun wọ́n máa ń fi ẹja wọn pamọ́ sábẹ́ oúnjẹ ni. Torí mi ò ń jẹun, tí bá ti parí ẹja mi báyìí, màá wá lọ màá lọ sọ́dọ̀ wọn. Ẹja wọn mo fẹ́ lọ jẹ, mi ò níṣẹ́ méjì. Tó bá ti wá rí pé mò ń bọ̀, wọ́n á ya fẹ́ ráìsì wọn sẹ́yìn, wọ́n á fi oúnjẹ tó ń jẹ, wọ́n á fi ẹja wọn síbẹ̀, wọ́n á da oúnjẹ tó ń jẹ yẹn, wọ́n á dàbò. Màá mú ẹja ní gbogbo ìgbà, torí tí n bá jẹ ẹran máa mi lẹ́yìn ẹja. Kí ni oúnjẹ Yorùbá tí mo fẹ́ràn jùlọ? Màá ní iyán àti ọbẹ̀ ẹ̀gúsí àti ẹja. Iyán, ó láwọn iyán kan tẹ̀ jẹ láàárọ̀ tára yín á dùn. Ẹgbẹ́ yẹn wá. Ṣé rí ìwọ ni àwọn bíi sẹ̀mó? Lẹ́yìn iyán, bóyá kí n sọ pé àmàlà pẹ̀lú ewédú tán fi ọbẹ̀ ata, táta yẹn ta sẹ́ tán fi sí. Ẹ má fún mi ní nǹkan mi, ẹ ṣáà fún mi lómi. Màá ṣàdúrà fún yín. Àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ látìgbà tí mo ti ń ṣe oríṣiríṣi iṣẹ́. Àkọ́kọ́ ni pé àwọn èèyàn wọn ò fẹ́ mọ nǹkan tó ń ṣe nípa pé bóyá ó rẹ̀ ẹ́ ni o, àbí bó ṣe nǹkan tó ṣàyọrí síná fẹ́. They want result. Àwọn èèyàn fẹ́ mọ̀ bóyá o ò sùn mójú, wọn fẹ́ mọ̀ bóyá o ti jẹun látàárọ̀ dalẹ́, wọn fẹ́ mọ̀ bóyá àkọ́kọ́ nìyẹn. Àwọn èèyàn ò fẹ́ mọ̀ bóyá nǹkan ń ṣe ẹ́ o, àbárà ò yá, ṣùgbọ́n nǹkan tí o fẹ́ mú jáde nínú nǹkan tó ń ṣe yẹn ni. Nítorí pé àwọn èèyàn wọ́n mọ̀ bó ṣe ń kọ ẹ kú oríire, pẹ̀lẹ́, o káre, ju báwo ni ṣó wà dáadáa. Màá dẹ̀ sọ pé bóyá kí gbogbo wa ká wá bá ṣe máa ṣiṣẹ́ lórí ìyẹn, nítorí pé èmi gan mo fẹ́ lè sọ pé mi ò fẹ́ràn kí n máa pe àwọn èèyàn, ṣùgbọ́n mo wá rí i pé àwọn ìgbà míì wà tí màá fẹ́ káwọn èèyàn pè mí Yewande báwo ni, ṣùgbọ́n torí pé èmi gan ń pé èèyàn, kò sẹ́ni tá pè mí. Ìkejì ni wípé tí ò bá náwó, owó ò ní padà. Bẹ́ẹ̀ ni, tó bá ná owó ò ní padà. Tó bá wò pé
jẹ́ kí n lọ fowó sínú ibi tí mo fowó pamọ́ sí, mi tí ì fẹ́ ná nísìnyí, ẹ jẹ́ kí n fi síbẹ̀. Tó bá náwó yẹn ò ní padà. Mo rí àwọn ọ̀pọ̀ ìgbà tó jẹ́ pé màá fẹ́ ṣe nǹkan kan báyìí tí má ti lè náwó yẹn, bóyá mo ná iye báyìí lórí nǹkan tí mo fẹ́ ṣe yẹn, màá máa wo bí màá ṣe rí mi ni, bọ́rọ̀ owó ṣe rí nìyẹn. Màá ní ẹ̀kọ́ méjì tí mo ti kọ́ látìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi iṣẹ́ nìyẹn. Ọ̀dà, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ tàbí àwọn ìsọ̀rí iṣẹ́ tó jẹ́ pé èmi fúnra mi ń ṣe, èmi gẹ́gẹ́ bí Yewande Babalola, màá sọ pé bíi 3. Ṣùgbọ́n ilé tó kó gbogbo ẹ̀ pọ̀ ni Yewande Babalola Consult, tó jẹ́ pé nǹkan tá à ń ṣe gangan òun ni gbogbo nǹkan tó bá ti ní pé à ń sọ̀rọ̀ jáde. À ń ṣe oríṣiríṣi nǹkan, à ń ṣe atọ́kùn ètò, mò ń ṣe olùdarí ètò tí a mọ̀ sí MC. Mo dẹ̀ ń fúnra mi ṣe àwọn fọ́nrán lórí Yorùbá tí à ń gbé sórí Facebook àti TikTok. Lọ́pọ̀ ìgbà náà, lẹ́yìn tá a bá ti ṣe eléyìí tán, a tún máa ní àwọn àkókò tá a fi ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa, nítorí pé ìkọ̀ọ̀kan nínú wọn ló ní àkókò tó jẹ́ pé a máa ń kọ́ wọn gangan. Torí kò ń ṣe pé ká fẹ́ kọ́ wọn lágo 7 kí nǹkan míì wá. Aago 7 yẹn ni aago 7, gbogbo wa náà lè ṣe mọ̀ ni. Aago 7 tó bá ti ní aago 7 làwọn ṣetán láti ṣe ẹ̀kọ́ wọn, àwa náà ti ṣetán nìyẹn láti kọ́ wọn. Nǹkan tí tiwa fi yàtọ̀ ni wípé a fi àǹfààní sílẹ̀ kí àwọn akẹ́kọ̀ọ́ wa wá kọ́ ẹ̀kọ́ nígbà tí ó bá wù wọ́n, tá à ń pè ní convenient time. Nǹkan táwa ṣe dá yàtọ̀ nìyẹn. Tó bá sọ fún wa pé aago 12 òru làwọn ṣetán, àwa náà ṣetán náà nìyẹn. Àwọn àǹfààní àti wípé tí ó bá ṣeé ṣe kí akẹ́kọ̀ọ́ wa má lè wá sí yàrá ìkẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn, bóyá ara akẹ́kọ̀ọ́ wa ò yá tàbí nǹkan kan ṣẹlẹ̀, a máa ń fún wọn ní àǹfààní láti tún ẹ̀kọ́ yẹn ṣe. A máa fún wọn ní àǹfààní láti ṣì ní ẹ̀kọ́ wọn yẹn. A ní sọ pé torí pé wọ́n ráyè wá ká wá ní pé ò lẹ́tọ̀ọ́ láti ṣe ẹ̀kọ́ yìí mọ́. Rárá, a máa fún wọn ní àǹfààní láti tún ní ẹ̀kọ́ yẹn. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ tí lóòótọ́ mo ní àwọn tá a jọ ń ṣiṣẹ́, ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa èèyàn tó jẹ́ pé ó dúró gẹ́gẹ́ bí iṣẹ́ wa lélẹ́yìí, mo ń pè ní Mr. Emmanuel. Lóòótọ́ kò gbọ́ èdè Yorùbá, màá fi fọ́nrán ẹ̀ ránṣẹ́ sí, ṣùgbọ́n tó bá wò ó, tó bá lè mú nǹkan tàbí méjì nínú ẹ̀. Mo fẹ́ dúpẹ́ gidi lọ́wọ́ ọ̀gbẹ́ni Emmanuel Chimezie fún ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀, nítorí wípé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ gan, gbogbo àwọn nǹkan tá a fẹ́ lò, nígbà tá a fẹ́ kọ́kọ́ lò wọ́n wò fúngbà àkọ́kọ́, gbogbo àwọn apps tá a fẹ́ lò gbà yẹn, tá a fẹ́ kọ́kọ́ ṣe wọ́n, a fẹ́ wò wọ́n gbà yẹn, títí di aago 12 òru a ṣì wà lórí ṣíṣe àwọn iṣẹ́ yìí. Wọn dẹ̀ fìgbà kan sọ pé ó ti sú mi, wọn fìgbà kan sọ pé mo níṣẹ́ tó yẹ kí n ṣe. Lọ́pọ̀ ìgbà ni màá kọ́ déédéé gbé ẹ̀rọ ìléwọ́ mi, ẹ̀lẹ́ o, mo fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ ṣe nǹkan báyìí. Àwọn tuntun bẹ̀rẹ̀ sí í ṣe nìyẹn. Lọ́pọ̀ ìgbà máa ní mo fẹ́ pé èèyàn báyìí, ṣe léèyàn tó lè bá mi pé wọ́n tuntun ṣe nìyẹn. Mo fẹ́ sọ pé ẹ ṣé púpọ̀, Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á tì yín lẹ́yìn, Ọlọ́run á ṣe gbogbo nǹkan tó ń ṣe tì yín láṣẹ pé ẹ ṣé. Báwo ni? Dáadáa. Kí ló jẹ láàárọ̀ yìí? Ẹ̀wà àti búrẹ́dì àti omi. Báwo ni wọ́n ṣe ń sè é? Báwo lè ṣe fẹ́ kí n sọ yẹn lẹ́yìn? Tán bá ti gbé omi kaná, ẹ máa jẹun sí. Ẹ̀rẹ̀ máa fi ilẹ̀ kó jiná. Mi ò lè sọ eléyìí, mi ò lè sọ ní ọ̀rọ̀ kan. Èsì wo ni ẹ ní fún iṣẹ́ tí ẹ ń ṣe? Màá sọ pé ìfẹ́ tó le gan
torí ní gbogbo ìgbà tí máa rántí ìfẹ́ tí mo ní sí àwọn iṣẹ́ tí mo ń ṣe yìí, kò sí bí mo ṣe fẹ́ ṣe, ìmísí á wá. Kí lẹ fẹ́ràn jù? Tí mo fẹ́ràn jù owó. Ok, ẹ sọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí olùkọ́ Yorùbá, ó yẹ kẹ́ ẹ lè sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀márùn-ún. Ọ̀bọ gbọ́bọ gọ̀pẹ. 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 Ọ̀bọ gbọ́bọ. Kí ni ká máa retí lọ́wọ́ àtọ̀dọ̀ yín lẹ́yìn èyí tẹ̀ ń ṣe? Ohun tó pọ̀ ni tí Ọlọ́run bá fún wa ní agbára àti oore ọ̀fẹ́, k'Ọlọ́run dẹ̀ jẹ́ ká mọ́jú ọ̀la. Tí ẹ̀mí bá wà, agbára wà. Lóòótọ́ à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí a fẹ́ fi kún àwọn iṣẹ́ tá à ń ṣe, pàápàá jùlọ iṣẹ́ tí wọ́n ń pè ní content creation. A fẹ́ wò bí a ṣe lè máa ṣe àwọn fọ́nrán tàbí àwọn oríṣiríṣi nǹkan ní èdè Yorùbá, pàápàá jùlọ ká sọ pé ìfọ̀rọ̀wérọ̀ tàbí ká sọ pé bíbá àwọn ènìyàn sọ̀rọ̀ ní èdè Yorùbá, tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run á fún wa ní oore ọ̀fẹ́ láti fi gbogbo ẹ̀ ká mú eléyìí, ká mú mọ́ eléyìí, ká mú mọ́ eléyìí kó lè di odidi, kí ẹ̀yin ènìyàn wa kí ẹ lè máa bá wa wò ó, kí ẹ dẹ̀ máa bá wa gbọ́. Ẹ ṣé. Màá bẹ̀ àwọn ènìyàn wípé ẹ jọ̀ọ́ nígbàkigbà tẹ́ bá ti ń rí fọ́nrán tí mo ṣe, mo fẹ́ kí ẹ fi tìfẹ́tìfẹ́, kẹ́ bá mi fi àmì pé ẹ fẹ́ràn ẹ̀ sí, kẹ́ bá mi sọ̀rọ̀ sí abala àríwísí, ẹ fi nǹkan síbẹ̀ tó máa dùn mọ́ mi nínú, àti wípé a fẹ́ kẹ́ máa bá wa pín àwọn fọ́nrán wa ká títí tó fi máa kan àwọn tó lè ràn wá lọ́wọ́ tàbí tó fi máa kan àwọn tó nílò àwọn fọ́nrán wa. Màá tún sọ tí àwọn ìjọba tàbí àwọn ènìyàn tó nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe tó ń gbé ní Èkìtì tàbí tó ń gbé ní ìlú Ọ̀tọ̀ Èkìtì tàbí tó ti ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà, ká jọ fọwọ́sowọ́pọ̀ láti gbé èdè àti àṣà wa lárugẹ. Àti wípé tẹ́ bá lè fún mi lówó náà, màá gbà. Owó ni kẹ̀kẹ́ ìrere. Ẹ ṣé. Ẹ ṣé.